mo tún kí yín káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ètò Ìjì Òwúrọ̀ la wà. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí lórí ètò ó kàn yín dádì púpọ̀ jù, ó kàn yín mọ́mì kódà ó kọjá bẹ́ẹ̀. Ẹ wá nǹkan fìdílé kẹjẹ́ kájọ fọ̀rọ̀ jomi tí wọ́n rò. Tó bá dẹ̀ jẹ́ inú ọ́fíìsì tí yín lẹ́yìn wà ẹ ti ra bọ́ sí kánà kan, ẹ ṣàrà fún mi níbi ìṣẹ́jú mélòó kan kẹ́ ẹ máa fi ọkàn kẹ́ ẹ máa fi bá ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí kẹ́ ẹ máa fi bá bọ̀. Ọlọ́run sì ṣàánú wa. Lónìí àlejò mi ti wà ń kalẹ̀, àwọn màmá mi dáadáa wọ́n ti ṣetán láti jẹ́ kí àwọn kankan yé wa lórí bá a ṣe lè ṣe ọ̀rọ̀ ìṣúná owó. Àwọn náà ni Evangelist Adebola Olateju. Ẹ káàbọ̀ sórí ètò Ìjì Òwúrọ̀. Ẹ kú kalẹ̀. Ṣé dáadáa lè dé o? Ẹ kú kalẹ̀. Akíyín lórúkọ Olúwa o. Ẹ Sì káàbọ̀. Ẹ bá ń kí àwọn ará ilé náà káàbọ̀. Gbogbo ará ilé pátápátá ni mò ń kí lórúkọ Jésù, yóò dára fún yín. Àmín. Ìdílé yín á máa tòrò. Àmín. Àmín. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ọ̀rọ̀ tá à ń sọ bọ̀, mo ní pé gbogbo ìdílé ló ní oríṣiríṣi òpó tó dì mú. Láìsí òpó tó sì máa ń di ilé mú, ilé awo. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ òpó tó so ilé mú tí ò jẹ́ kí ilé owó. Kó tó nípa tẹ̀ wá lọ sí òpó kan tó jẹ́ gbòógì tá a fẹ́ sọ̀rọ̀ nínú ẹ̀ yìí. Àwọn òpó bíi mélòó ni ẹ rò pé tẹ́yìn mọ̀ tó yẹ kó da ilé tó mú ìdílé so tó dì mú? Àwọn òpó tó mú ìdílé so ó pọ̀. Ṣùgbọ́n àwọn kókó tó wà nínú ìdílé tó ṣe pàtàkì tó máa mú kí ìdílé kó dúró. Ìkíní nínú ẹ̀ ni ìfẹ́. Ìfẹ́ tí kò ní pé torí kan báyìí ni mo ṣe fẹ́. Ìfẹ́ nìyẹn. Torí pé Ọlọ́run gangan ni ìfẹ́. Gbogbo ìdílé tó bá dẹ̀ máa tòrò tó máa pẹ́ tá tó bí àwọn ọmọ rere, wọ́n gbọ́dọ̀ jẹ́ kí àgbékalẹ̀ ìdílé wọn kó wà lórí ìfẹ́. Ìkíní nìyẹn. Ìkejì ni wípé èèyàn gbọ́dọ̀ ní kéèyàn fi ọkàn tán rẹ̀ ènìyàn tí olóyìnbó pè ní trust. Ó máa ń da ìdílé rú lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ máa ń dùn ọ̀pọ̀lọpọ̀. Bóyá ọkùnrin ni bóyá obìnrin ni ó fi sí, ó máa ń wà ní ọ̀nà méjèèjì náà ni. Ọkùnrin mi wà tó yẹ pé kò trust ìyàwó ẹ̀, bóyá ó lọ bí iṣẹ́ bóyá ó dọ̀pọ̀ wà ní a ti wà ní wo mo ti rí pé ó lọ ṣe ẹ́ ó ti pẹ́ nǹkan kan. So bó bá dẹ̀ yẹ pé obìnrin náà ni tí ò bá ti ní ìmọ̀ tó nínú ìdílé, kò ní bóyá ọkọ ẹ̀ jẹ́ nìkan tó yẹ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èrò ń wọ́ ní ọ́fíìsì rẹ̀, á bẹ̀rẹ̀ sí wo pé eléyìí tó pẹ́ lọ́fíìsì ó ti fẹ́ ó ti ṣe before you know it. Bí ọkùnrin ò bá tiẹ̀ ní nǹkan bẹ́yẹ lọ́kàn, á bẹ̀rẹ̀ sí jẹ́ egbò ọkàn torí pé nǹkan téèyàn ò bá ṣe tí wọ́n bá sọ pé èèyàn ń ṣe ó máa ń dùn yàn gan ju pé èèyàn ṣe lọ. Ẹlòmíràn tẹ̀ wá pé ṣé wá ní mo ṣe ni mi ìwà ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ló wá fi lọ mí màá wá lọ ṣe. So ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ òpó kan tó tóbi gan tó jẹ́ pé ó máa ń mú kí ìdílé kó dúró dáadáa. Èyí tó tún dàbí rẹ̀ ni wípé èyí táwọn olóyìnbó pè ní separation, ìyapa. Ìyapa ìta máa sọ pé ní ìyapa kì í ṣe pé ọkọ àti ìyàwó á yapa, ṣùgbọ́n ó dìgbà tí ọkùnrin tó bá ṣetán láti yapa pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ tó jẹ́ òbí rẹ̀. Torí Bíbélì sọ wípé ó ní fún ìdí èyí ọkùnrin yóò fi ìyá àti bàbá rẹ̀ sílẹ̀, yóò sì dára papọ̀ mọ́ ìyàwó rẹ̀. Àwọn méjèèjì kò ní jẹ́ ẹ̀kan mọ́, wọn ó jẹ́ ẹyọ kan ṣoṣo. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì dẹ̀ wà ní ìhòhò, ojú kò dẹ̀ tì wọ́n, ìyẹn là ń pè ní àṣírí. Ọkùnrin mìíràn ò tí ì ṣetán láti fi ìyá àti bàbá ẹ̀ sílẹ̀, ó dẹ̀ fẹ́ fẹ́yàwó. Irú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ń sọ kò tí ì máa ṣú ọ̀tọ̀ láti gbéyàwó. Ọjọ́ orí rẹ̀ kò ní ìbáṣe 30 years ìbáṣe 40 years tí ò bá tí ì lè ṣe tán pé kó járe kó dúró pé ọkùnrin lèmi náà ti ní ìdílé tèmi báyìí. Torí pé àwọn ìyá wa àwọn bàbá wa báwọn ṣe ní ọgbọ́n sí ibi táwọn mọ̀mọ́ làwọn ṣètò ìdílé wọn dé. So ìdílé tiwa tún gbọ́dọ̀ dára ju tiwọn lọ torí pé àwa tún wà ní àkókò tí a ní òye. So tó bá wá jẹ́ pé ó fẹ́ ṣe kankan ó dìgbà tó bá lọ bẹ́ mọ̀ mẹ́ẹ̀. Ó fẹ́ ṣe kankan ó dìgbà tó bá ní sísítà ẹ̀ kan ti wà níbì kan tó yẹ pé òun ló ń gbàmọ̀ràn lọ́wọ́ ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ò tí yẹ kó gbéyàwó rárá. Torí tó bá fẹ́ yàwó yóò ní problem yóò ní ìṣòro nínú ìdílé. Èkíní ni ẹ̀kẹta nìyẹn. Eléyìí tó ṣe pàtàkì jù òun ni olóyìnbó pè ní interaction, àjọsọ papọ̀, àjọ máa sọ̀rọ̀ pọ̀. Ó ṣe pàtàkì àwọn èèyàn mọ́ o. Bí bàbá mi nínú Olúwa Bísọ́bù Oyèdépò bó ṣe ń bá bísì tó, wọ́n máa ń sọ kiri kan wípé báwọn ṣe bísì tó jẹ́ pé láti January títí December wọ́n ti búùkù wọn. Síbẹ̀síbẹ̀ nígbà táwọn ọmọ wọn ò tí máa márì, wọ́n sì ní wákàtí méjì ní ojoojúmọ́ tí wọ́n yà sí fún ìdílé fún àwọn ọmọ. Wọ́n á jọ máa ṣeré pẹ̀lú àwọn ọmọ yẹn, wọ́n á jọ máa ṣe gbogbo ẹ̀, wọ́n á lọ sí fíìlì, wọ́n á gbá table tennis, wọ́n like table tennis, wọ́n á ṣe gbogbo, wọ́n á interact pẹ̀lú àwọn ọmọ, wọ́n á interact pẹ̀lú ìyàwó. Because nígbà tí ẹ bá ti sọ pé ẹ̀yin méjèèjì ti di ẹyọ kan náà, nǹkan tó bá wà lọ́kàn yín èmi gbọ́dọ̀ mọ̀ kí n tó sùn, ẹ̀yin náà gbọ́dọ̀ mọ̀ tèmi. Ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé ọkọ rẹ̀ ò ráàyè, bóyá 11 o'clock ó wọlé dé
ìyàwó náà bó bá ti lọ sí ṣọ́ọ̀bù ó dìgbà tí aago 10 bá lù kó tó di pé ó máa tilẹ̀kùn tó bá ti débelé everybody ti sùn á ṣẹ̀ṣẹ̀ máa jí wọn ni so irú kan báyìí ó máa ń ba ìdílé jẹ́ torí pé tí a bá lè sọ̀rọ̀ pọ̀ tá ò lè gbàdúrà papọ̀ a ò lè dòwò pọ̀ a ò lè dòwò pọ̀. A lè dòwò pọ̀. Bẹ́ẹ̀ni. A sì lè dòwò pọ̀. Bẹ́ẹ̀ni. Tí ò bá sí àjọsọ yé pọ̀. Tí ò bá àjọṣepọ̀ tó dán mọ́rán láàárín ọkọ àti ìyàwó. A lè dòwò pọ̀. Bẹ́ẹ̀ni. A lè dòwò pọ̀. Bẹ́ẹ̀ni. Ó tún máa ìkan wáyé náà á tún jẹ́ kí àwọn ọmọ pàápàá kí wọ́n máa lẹ́kọ̀ọ́ torí ìgbé ayé ìyàwó àti ọkọ ó jẹ́ ilé ìwé fún àwọn ọmọ tá à ń bí. Ẹ máa wọ ọmọ kéékèèké bá bá rí ọmọ 3 years ẹ máa rí i pé bóyá mọ̀mọ́ ẹ máa ń make up ní àbí anything like that. Bẹ́ẹ̀ni. Tí ó bá ti kúrò tí mọ̀mọ́ ẹ bá ti kúrò lé tó bá ti mú kiri yẹn àwa ta gbogbo àwa dà bí òjòjú sẹ́mọ̀ òun náà ń practice nìyẹn. Bẹ́ẹ̀ni torí ló ṣe òun. So ti yẹ yín òun náà ń practice nìyẹn so gbogbo nǹkan tí àwọn bá fẹ́ kí a ní àwọn ọmọ dáadáa àwọn ọmọ tó jẹ́ pé wọ́n máa ṣoríire tí wọ́n jẹ́ pé wọ́n máa tún àwùjọ wa ṣe tí wọ́n máa tún Nàìjíríà ṣe ní ọjọ́ ọ̀la inú ìdílé ló ti ń bẹ̀rẹ̀ nínú ìwà àti ìṣe ọkọ àti ìyàwó òun ni àwọn ọmọ ti máa ń mú òun làwọn ọmọ ti máa mú so àjọṣepọ̀ padà wà gẹ́gẹ́ bí orin kan tí mo kọ nígbà kan mo ní ìdílé onígbàgbọ́ ìdílé onígbàgbọ́ o ẹ wẹ̀ pọ̀ ẹ sùn pọ̀ ẹ jẹun pọ̀ ẹ dòwò pọ̀ ẹ jẹ́ kọ́mọ yín sọ̀rọ̀ nínú ilé bẹ́ẹ̀ bá ṣe nǹkan wọ̀nyí o àlàáfíà yóò jọba nínú ìdílé Kristẹni ìjọ Ọlọ́run yóò máa dùn sí i lójoojúmọ́. So ẹ máa rí i pé ìjọ Ọlọ́run tẹ̀ nìkan àwùjọ wa papọ̀ orílẹ̀-èdè wa papọ̀ a máa dùn sí yóò máa dùn sí ẹ mọ̀ pé gbogbo ẹ̀ náà bẹ̀rẹ̀ láti inú ìdílé Bẹ́ẹ̀ni. ìdílé dé ní ìjọ Bẹ́ẹ̀ni, ìjọ irú àwọn ọ̀rọ̀ wo wà là ń nínú gbọ́ irú àwọn bẹ́ẹ̀ni. nǹkan ìṣe wo là ń ṣe ìyẹn ló máa mú ká fi padà so àwọn interaction yẹn táwọn òyìnbó rí pé ní interaction ó ṣe pàtàkì púpọ̀ jù nínú ìdílé. Bàbá lájọsọ yé pọ̀. Bẹ́ẹ̀ni. A lè dòwò pọ̀. Bẹ́ẹ̀ni. A sì lè dòwò pọ̀. Kò ṣeé ṣe. Mo di ìyẹn mú jù. Kò ṣeé ṣe. Kò ṣeé ṣe. So ìkànnì yẹn so tá bá ti wá ṣe àwọn nǹkan wọ̀nyí. Bẹ́ẹ̀ni. Tá bá ti wá ṣe àwọn nǹkan wọ̀nyí dáadáa a wá rí i pé ibi tí wàhálà gan wà gangan ibẹ̀ ni mò ń lọ yìí. Ibẹ̀ gan-an ìkórìtà yẹn. Ibẹ̀ náà ni ìṣúná owó wa. Ibẹ̀ ni ìṣúná owó wa tẹ́ bá kó ìdílé 100 kalẹ̀ 100 ẹ máa rí i pé bóyá 85 tí àwọn Yorùbá ń pè ní 5 wọ́n á ní irú ìṣòro yẹn complain yẹn bá ń gbọ́dọ̀ bá bẹ̀rẹ̀ sí interview àwọn èèyàn because mo máa ń interview àwọn èèyàn gan ẹ máa rí i pé wọ́n ní àwọn ìṣòro yẹn kí ni ìdẹ̀ ní ìṣòro yẹn torí pé mo kà nínú ìwé Jeremiah chapter 29 verse 11 Bíbélì wípé èmi mi èrò tèmi rò sí yín èrò àlàáfíà ni kì í ṣe ti ibi láti fún yín ní òpin àti ìrètí tó dára so ìpinnu Ọlọ́run nìyẹn fún wa ó dẹ̀ fún mi ní ẹsẹ̀ Bíbélì kan nínú ìwé Genesis orí 22 láti ẹsẹ̀ 14 rẹ̀ dé 22 ó ní torí pé ìwọ ṣe nǹkan wọ̀nyí èmi búra fún ara mi ní bíbùkún fún èmi ó bùkún fún yín ní títọ́ di púpọ̀ èmi ó sọ yín di púpọ̀ nínú yín ni àwọn orílẹ̀-èdè yóò máa di alábùkún fún májẹ̀mú Ọlọ́run fún àwa nìyẹn májẹ̀mú Ọlọ́run fún ìdílé nìyẹn ìdílé ni nǹkan àkọ́kọ́ tí Ọlọ́run kọ́kọ́ tí àwọn olóyìnbó pè ní